Ṣẹyin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Yinka Ayefẹlẹ. Ọjọ́ kan ń bọ̀ tí gbajúgbajà olórin jùjú nì Yinka Ayefẹlẹ yóò dìde lórí kẹ̀kẹ́ tó ti rìn káàkiri, yóò sì bẹ̀rẹ̀ sí fi ẹsẹ̀ ara rẹ̀ rìn gẹ́gẹ́ bí ẹni tí ìlera rẹ̀ ti pé pérépéré. Èyí nígbàgbọ́ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Ayefẹlẹ nígbà tí wọ́n rí olórin náà níbi tó ti dìde dúró nínú fídíò kan tí òun fúnra rẹ̀ fi sórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù kínní ọdún 2024 yìí. Nínú fídíò tí olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Fresh FM yìí gbé sí ìkànnì Facebook àti Instagram rẹ̀ ọ̀hún, èyí tó kọ àkọlé sí i lábẹ́ pé Olúwa o ṣeun, mo dúpẹ́ o, ló ti dìde nàró nígbà tó ń jó sí orin tó kọ nínú àwo orin rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde lóṣù tó kọjá, èyí tó pe àkọlé ẹ̀ ní Consolation. Gbogbo àwọn olólùfẹ́ orin Ayefẹlẹ àtàwọn iléeṣẹ́ rédíò rẹ̀ nínú wọn dùn gan-an sí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kí ọkùnrin ọmọ bíbí ìlú Ìpoti Èkìtì nípínlẹ̀ Èkìtì náà kú oríire. Lára àwọn tó ṣe bẹ́ẹ̀ fi ìdùnnú wọn hàn sí ìṣẹ̀lẹ̀ náà ni Ọmọlára Ṣítù, ẹni tó kọ àtẹ̀ránṣẹ́ sábẹ́ fídíò ọ̀hún báyìí pé ọba oníṣẹ́ ìyanu lọ́lọ́run, kò sí ohun tí kò lè ṣe, ó sì máa ṣoore àṣepé fún ẹ lórí ọ̀rọ̀ ìlera rẹ. Ọkùnrin kan tó ń jẹ́ King Bagi lórí Instagram kọ àtẹ̀ránṣẹ́ tiẹ̀ báyìí pé dájúdájú bàbá alágbára yóò gbé ọ dìde, àṣetì kò sí sí ọ̀rọ̀ bàbá gọdú, ọlọ́run kò ní já wa nítàn mọ́, yóò ṣe tiyín náà láṣeyọrí. Ẹnìkan tó pe ara ẹ̀ ní Tóbilọ́ba kọ síbẹ̀ pé kí ọlọ́run ṣe iṣẹ́ ẹ̀ láṣepé nínú ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn àtẹ̀ránṣẹ́ bíi Olúwa ṣeun, àdúpẹ́ fọlọ́run àti Olúwa o ṣé o kò lóǹkà. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 12 oṣù kejìlá ọdún 1997 l'Ayefẹlẹ kàgbákò ìjàmbá ọkọ̀ alágbára kan. Ìfarapa tó ní nínú ìjàmbá ọ̀hún lè débi pé ọ̀pọ̀lọpọ̀ oṣù ló ṣe nílé ìwòsàn lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. Ṣùgbọ́n lẹ́yìn ohun gbogbo, ọkùnrin táwọn ayé fẹ́ràn orin tòǹgbà ẹ̀ dáadáa yìí kò lè rìn mọ́, tó jẹ́ pé kẹ̀kẹ́ ló ń gbé rìn káàkiri látìgbà náà títí di bá a ṣe ń kọ̀ròyìn yìí lọ́wọ́. Ṣùgbọ́n òun gan ti forin kọ nígbà kan nínú àwọn àwo rẹ̀ tó gbé jáde pé òun sì máa fi ẹsẹ̀ òun méjèèjì yìí rìn lọ́jọ́ kan, nítorí àwọn tí wọ́n sọ pé òun kò lè rìn mọ́ kì í ṣe Ọlọ́run. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, àrídájú wà pé àyípadà rere ti ń dé bá ìlera ọkùnrin náà pẹ̀lú bó ṣe dìde dúró, èyí tí kò lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ìrètí sì wà pé orin tí Ayefẹlẹ kọ pé òun máa rìn lọ́jọ́ kan máa wá sí ìmúṣẹ nínú ayé ọkùnrin náà tí wọ́n tún máa ń pè ní bàbá ìbejì láìpẹ́ rárá. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.